gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó tún jẹ́ olùdásílẹ̀ rédíò Àgídìgbo FM ti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Alhaji Oríyọmí Hamzat. Ó mà ti sọ ọ̀rọ̀ òtítọ́ àṣírí ńlá nípa awuyewuye kan tí wọ́n ń gbé kiri nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà ló tún sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí ó ṣẹlẹ̀ sí ní ọdún 2024 ní bó ṣe kù díẹ̀ kọ́dún 2024 kó parí, èyí tó gbé dé ọgbà ẹ̀wọ̀n, tó sì jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat ó ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tán bẹ̀rẹ̀ sí ni máa gbé kiri nípa ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Ẹ rántí wípé níṣe ni ìròyìn náà má bẹ̀rẹ̀ sí ní jáde lórí ẹ̀rọ ayélujára táwọn kan bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ pé Alhaji Oríyọmí Hamzat tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó máa ń ṣàánú àwọn mẹ̀kúnnù àti àwọn tí ò léèyàn tí wọ́n bá yàn jẹ, níṣe náà máa ń gbé ìròyìn kiri pé bàbá náà kò rọ́mọ bí. Wọ́n ní Alhaji Oríyọmí Hamzat wọ́n ní kò ní ọmọ kankan láyé tó lè pè ní ọmọ ẹ̀. Wọ́n ní àṣírí èyí ni ló jẹ́ kó fẹ́ràn àwọn ọmọdé, kó jẹ́ pé ó máa ń káràmáàsìkí àwọn ọmọdé tí wọ́n sì tó bá ti rí àwọn ọmọdé níṣe ló máa ń yọ̀ mọ́ wọn. Wọ́n nítorí pé kò rí ọmọ bí ni ló fa gbogbo eléyìí. Ṣá onígbà tó ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí lórí ètò ẹ̀ ní rédíò Àgídìgbo FM ní Alhaji Oríyọmí Hamzat tó máa fèsì. Alhaji Oríyọmí Hamzat ni òun náà gbọ́ gbogbo awuyewuye tán gbé kiri wípé òun ò bímọ. Bàbá náà wá fèsì wípé kò sí ní tó jọ, Ọlọ́run dá òun lóhùn, òun ní ọmọ, òun bímọ dáadáa, ṣùgbọ́n ó lóun kàn nífẹ̀ẹ́ àwọn ọmọdé ni. Ó ní bóun ṣe ń wò òun yẹn, gbogbo ọmọdé tóun rí níṣe ló máa ń mú wọn bí àwọn ọmọ bíbí inú òun. Ó ní ṣe ló ṣe dàbí pé òun nífẹ̀ẹ́ àníjù sí àwọn ọmọdé, tó sì ní kò sóòótọ́ rárá nínú ọ̀rọ̀ náà wípé òun kò bí ọmọ láyé. Nígbà tó tún wá ń tú àṣírí lórí ní tójú ẹ̀ rí ní ọgbà ẹ̀wọ̀n ní ọdún tó kọjá, ìyún lórí ìṣẹ̀lẹ̀ à ń tẹrẹ nípa tó ṣẹlẹ̀ lásìkò tí ìyàwó Ọ̀ọ̀nìrìṣà tẹ́lẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá tí òun àti Oríyọmí Hamzat jọ dòwò pọ̀ láti pín ẹ̀bùn kérésìmesì ọdún 2024 fáwọn ọmọdé níbi tí wọ́n ti tẹra wọn pa táwọn ọmọdé kú lọ, èyí tí ó jẹ́ káwọn ọlọ́pàá kan ti ìyàwó Ọ̀ọ̀nì tẹ́lẹ̀ àti Oríyọmí Hamzat mọ́lé kó tó di pọ́n jáde lọ́dún tó kọjá. Níṣẹ́ ni Oríyọmí Hamzat ló máa tú àṣírí tó ṣẹlẹ̀. Ó ní inú ọgbà ẹ̀wọ̀n tán fi òun sí, ó ní ẹ̀wọ̀n náà ó burú kọjá sísọ. Ó ní àwọn mẹ́ta tán kó, ó ní inú ẹ̀wọ̀n tán fi wọ́n sí kò burú tó tòun. Ó nígbà tóun sì béèrè pé kí ló dé tán fi dá tòun yọ sọ́tọ̀, ó ní níṣe ni wọ́n ní àtòkè náà ti pàṣẹ wá pé kán fìyà jẹ òun dáadáa yàtọ̀ sí olórí Ọ̀ọ̀nì tẹ́lẹ̀ àti ọ̀gá iléèwé tí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tó kú náà tó ti ṣẹlẹ̀. Oríyọmí Hamzat ní níṣe ni àwọn tó bá rò òun ẹ̀wọ̀n náà bú sẹ́kùn. Oníbà mọ̀lẹ́bí òun náà bá wá, níṣe náà ń bú sẹ́kùn tóun sì ń rẹ́rìn sí wọn láti tù wọ́n nínú, ṣùgbọ́n tóun náà fúnra òun sunkún tó sì lóun ti mọ ẹni tó ṣiṣẹ́ náà nínú alágbára tí òun gbójúlé tó dalẹ̀ òun, ṣùgbọ́n tí Oríyọmí Hamzat wá jẹ́ kó dì í mọ̀ nípò ti fi ọ̀rọ̀ náà òun ti fi lé Ọlọ́run lọ́wọ́, òun sì ti kà á gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ilé ayé.